one Psalm 71 sáàmù tí wọ́n kọ ẹni tó kọ sáàmù yìí ní ọjọ́ ogbó ni nígbà tó ti dàgbà ni. Àwọn Bible scholars sọ wípé torí pé wọn kọ orúkọ Dávidi sókè Psalm 71, sọ Bible scholars sọ wípé ó lè jẹ́ wípé bóyá ńgbà tí wọ́n kó àwọn ọmọ Ísírẹ́lì lọ sí oko ẹrú pé bóyá àwọn arúgbó wọn pé tínú wọn ò dùn pé bóyá àwọn ló kọ but èmi ò gbà yín gbọ́. Mi sọ pé wọ́n right o, but èmi gba àwọn tó sọ wípé lákòókò tí Dávidi tó la ìṣòro Absalom tó là kọjá pé lákòókò yẹn ni ìyẹn lèmi fẹ́ gbà tèmi, but èlé tó àwọn kálukú èèyàn lè gbà. But torí pé nǹkan tó wà ní Psalm 71 a máa rí pé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ ní àwọn psalm tí Dávidi kọ. For example, verse 1 to 3 yẹn ó wà ẹ máa rí Psalm 31 Dávidi ló kọ. So àwọn Psalm 22 ẹ máa rí àwọn kan tí Dávidi sọ tó most of àwọn verses tó wà ní Psalm 71 yẹn a ti rí kà ní Psalm Dávidi. So but àti pé ó jẹ́ David ló kọ o àti pé kò kì í ṣe Dávidi o kò mọ́tà. Nǹkan tó mọ́tà ní wípé àdúrà arúgbó ni. Ẹni tó kọ Psalm 71 ẹni tó ti dàgbà ni tó dẹ̀ ti ń bá Ọlọ́run rìn láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀. Kì í ṣe pé ó ṣẹ̀ gba Ọlọ́run láàrin àbí pé nígbà ọjọ́ ogbó ẹ̀ ló ṣẹ̀ gba Ọlọ́run. Ẹni tó mọ ọ̀nà Ọlọ́run ni, ẹni tó mọ ọ̀rọ̀ Ọlọ́run ni, ẹni tó ti ń bá Ọlọ́run rìn nígbà tí ó wọ̀, nígbà tí ó wọ̀, nígbà ìpọ́njú, nígbà tó dùn, ẹni tó dúró tó ń bá Ọlọ́run. Mo nígbàgbọ́ ló máa ń dúró ṣinṣin ti Ọlọ́run ní ọjọ́ ogbó. Èèyàn míì ti lè sin Ọlọ́run títí bí a torí pé nǹkan kan wá ṣẹlẹ̀ nígbà tó ti wá ń dàgbà inú ẹ̀ wá ní dùn mọ́, inú ẹ̀ ò ní dùn sọ́lọ́run mọ́. A ní pé òun ti sin Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ gbogbo ẹ̀ báyìí ló ṣe rí. Èèyàn míì ìdẹ̀rẹ́ á kàn decide wípé gbogbo tó fẹ́ ṣe láyé òun ti ṣe tán sókò sílé tó kù ó lè ṣe bó ṣe máa wù òun kó wá ràn lọ́wọ́ lọ sí ibi tí ó ti sí ràn lọ́wọ́. Even nínú Bible àrí ọba Ásà bó ṣe fẹ́ràn Ọlọ́run tó dédé ìsìn Ọlọ́run láti bẹ̀rẹ̀. Nígbà tí ọba Ásà máa fi ń dọ́gbọ́ ọjọ́ ogbó ẹ̀ ọba Ásà wá ràn lọ́wọ́ lọ síbi tí ò yẹ kó wá ràn lọ́wọ́ lọ. 2 Chronicles chapter 16 nígbà tá a ṣe verse 7 to 12. 2 Chronicles chapter 16 verse 7 to 12. Ọba Ásà wá ràn lọ́wọ́ lọ sí ibi tí ò yẹ kó wá ràn lọ́wọ́ lọ. Solomon fúnra ẹ̀ gan-an tó jẹ́ pé ó really ní encounter pẹ̀lú Ọlọ́run tó gbóhùn Ọlọ́run kò ṣe pé bóyá wọ́n sọ dèsè kò ṣe pé dèsè ó fúnra ẹ̀ gbọ́ ohùn Ọlọ́run ni. Kíni Solomon ní ṣe ó ń ṣe ló bẹ̀rẹ̀ sí ní bọ àwọn òrìṣà. Ilé òrìṣà ní Solomon wá ń lọ. So kò ṣe gbogbo onígbàgbọ́ ló máa ń dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run ní ìgbà ogbó wọn. Ṣùgbọ́n ohun tó yẹ kí gbogbo wa ṣe bíi ti Dávidi ni wípé kéèyàn dúró de Ọlọ́run. Kí lèèyàn tiẹ̀ tún wá ńgbà téèyàn bá ti dàgbà? Kí ló tún kù? Torí àwọn èèyàn mìíràn wá sọ pé torí àwọn ọmọ táwọn rèsì wọ́n kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà táwọn wá dàgbà tán wọn rí àwọn ọmọ yẹn excuse àwọn kan nìyẹn. Àwọn míì á ní oríṣiríṣi làwọn èèyàn máa ń ní. Èèyàn míì inú wọn ò ní dùn tí wọ́n á fi kú ni. Kí wá ní pọ́ìntì pé èèyàn ti jẹ́ Kìrìsìtẹ́nì rí láti ìbẹ̀rẹ̀? Àkókò téèyàn nílò láti dúró ṣinṣin ti Ọlọ́run nìyẹn. Kí ló tún kù téèyàn tún fẹ́ máa ṣe? Thank God fún àwọn ìyá wa àgbàlagbà tán wà lórí òkè Síónì. Olúwa jẹ́ kọ́jọ́ yín gùn lórúkọ Jésù. Irú nǹkan tó yẹ ká ṣe nìyẹn, ká dúró ti Jésù. Níbo la tún fẹ́ lọ? Kò tún sọ́nà mìíràn níbì kankan. So èmi gbàgbọ́ pé Dávidi ló kọ Psalm 71 ní ọjọ́ ogbó rẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo wàhálà yẹn tó ti dé bá tí wàhálà toró fẹ́ràn Absalom ní gidi. Lásìkò Absalom làwọn ọ̀tá dìde sí Dávidi ní gidi lákòókò yẹn ni. So èmi gbàgbọ́ pé Dávidi ló kọ Psalm 71. Kò mátà ẹni tó kọ ó kọ ṣàfẹ́ ká mọ̀ wípé ẹni tó kọ ẹni tó ti ọjọ́ ẹ̀ tó ti dàgbà ni tó dẹ̀ sin Ọlọ́run
tó mọ Ọlọ́run láti ìgbà èwe ẹ̀, tí Ọlọ́run tiẹ̀ ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu nínú ayé ẹ̀, òun ni. Bọ̀ máa fi Dáfídì ṣe àpẹẹrẹ tó kọ́, so that a lè jẹ́ kí n lè explain àwọn nǹkan tí mo fẹ́ explain. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan náà ta kàn ní ni wípé nígbà tí ó bá di ọjọ́ ogbó èèyàn, kí ló yẹ kéèyàn ṣe téèyàn bá ti dàgbà? Torí tá bá ti dàgbà, ó láwọn nǹkan kan téèyàn ò lè ṣe mọ́ o. Ṣùgbọ́n ẹni tó bá di Ọlọ́run mú lákòókò náà, Olúwa á gbé ìrànlọ́wọ́ dìde fún o. Olúwa ò kì í jẹ́ kójú kó ti àwọn èèyàn rẹ̀ o. Téèyàn bá di Ọlọ́run mú, kò ní fi ṣe irú nǹkan. Àwọn ọ̀rẹ́ ti lè lọ, àwọn ọ̀rẹ́ gan tiẹ̀ ti lè kú téèyàn bá ti ń dàgbà, ṣẹ mọ̀. Àwọn ọ̀rẹ́, ó depend bí èèyàn bá ṣe dàgbà sí, àwọn ọ̀rẹ́ ti lè lọ. Ẹni tó yẹ kó ti lókìkí tẹ́lẹ̀, òkìkí yẹn ó lè má sí bẹ́ẹ̀ mọ́, ṣẹ mọ̀. Tó bá ti dàgbà, ibì kan náà ló máa jókòó sí, ibi tán bá ti gbé lọ ibi bẹ́ẹ̀ ló máa wà. So lákòókò yẹn ló yẹ kéèyàn di Ọlọ́run mú jù gan ní gidi, torí Ọlọ́run á tì yàn lẹ́yìn, Ọlọ́run á gbéyàn. So ọ̀rọ̀ ìyànjú ta kàn máa sọ̀rọ̀ lé lórí nìyẹn, pé kí ni ó yẹ kéèyàn ṣe lákòókò ogbó wa nígbà tá bá ti dàgbà, tá ti ń dàgbà, kí ló yẹ kéèyàn ṣe? Ohun àkọ́kọ́ ni pé ká fi gbogbo ọkàn wa ká fi gbẹ́kẹ̀lé Ọlọ́run ni o. Ọlọ́run tá ti mọ̀ láti ìgbà tá ti gba Jésù yẹn, ẹ má jẹ́ ká kẹ̀yìn sí o. Kò sọ́nà mìíràn o. Ká fi gbogbo ọkàn wa ká fi gbẹ́kẹ̀lé Ọlọ́run. Kò ní fi ṣe irú nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n kéèyàn di Ọlọ́run mú. Ká má sọ pé torí pé nǹkan báyìí ti ṣẹlẹ̀, kéèyàn di Ọlọ́run mú ni o. Ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dìde o. Ẹni tó bá di Ọlọ́run mú títí dópin, ojú ò kì í tì í o. So ká gbẹ́kẹ̀ wa, ká má sọ̀rọ̀ tínú rárá. Ká gbẹ́kẹ̀ wa, ká gbélé Ọlọ́run. Ohun èkejì ni pé ká rántí gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún wa láti ìgbà tá ti mọ Jésù yìí o. Gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe, àìmọye àwọn tí ò sí mọ́ tájọ bẹ̀rẹ̀ o. Oore ọ̀fẹ́ ni o, kì í ṣe pé bóyá èèyàn mọ̀ ọ́ ṣe o. Oore ọ̀fẹ́ ni o. Ká rántí Ọlọ́run yìí náà ló fún wa lọ́mọ, a lóyún, a bímọ, a lọ́kọ, a ṣe gbogbo ẹ̀. Ọlọ́run yìí náà ló wà ń bẹ̀ fún wa o. Ọ̀tá wà ń bẹ̀ gbogbo ìgbà náà o. Kò ṣe pọ́tá ò sí ń bẹ̀, Olúwa ni ò jẹ́ kán rí wa mú o. Ká máa rántí àwọn nǹkan tọ́lọ́run ti ṣe, ká má jẹ́ abáramọ̀ọ́re jẹ́, ká má gbàgbé, torí pé ìkan ò rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ṣe rí lákòókò kan. Kéèyàn bá ti rò pé Ọlọ́run ò faithful mọ́, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o. Ká máa rántí gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún wa. Nǹkan tí Dáfídì ṣe ní Sáàmù tá fẹ́ ṣe yìí nìyẹn, ní verse 6 níbẹ̀. Dáfídì rántí gbogbo nǹkan tọ́lọ́run tó ti ṣe fún un. Ẹsẹ̀ kẹta ni wípé orin ìyìn Ọlọ́run ò ní ìgbà lẹ́nu wa o, lórúkọ Jésù o. A láti máa kọ orin ìyìn sí Ọlọ́run. Dáfídì ó pinnu ní o. Even though Dáfídì ń là nǹkan kọjá Psalm 71 yẹn, gbàtà bá kà ẹ máa rí, ó ń là nǹkan kọjá, ṣùgbọ́n Dáfídì ti pinnu láti máa yin Ọlọ́run, pé òun ti bá ọkàn òun pinnu níṣẹ́, òun ti bá ọkàn òun ṣe májẹ̀mú láti máa yin Ọlọ́run, láti máa yin. Kò ní fi ṣe gbogbo ẹ̀, ó ń dára ní o. Ó dẹ̀ tún rí bí ìkejì ní o. Dáfídì ní pé òun máa yin Ọlọ́run ni, tóun á fi fojú òun rí Ọlọ́run. Ó máa yin Ọlọ́run ni. Ohun ìkẹrin tó tún máa ṣe ni wípé kéèyàn má fi Ọlọ́run sílẹ̀ o. Mo ti sọ o, ẹ má fi Ọlọ́run sílẹ̀, ẹ di Ọlọ́run mú. Kéèyàn di Ọlọ́run mú tó máa fi rójú Ọlọ́run ni o. Ẹni tó bá ti sin Ọlọ́run tó sìn dé age bóyá 75, tó wá sọ pé torí pé nǹkan kan ti ṣẹlẹ̀, tó wá lòun ò tiẹ̀, Ọlọ́run yẹn ò tiẹ̀ fẹ́ ṣe mọ́, gbogbo eléyìí tó ti ṣe látọjọ́ òun fẹ́ ṣe mọ́. Níbo ló fẹ́ lọ? Ọ̀run àpáàdì ló ń múra yẹn o. Òun ni o. Èyí tó ṣe pàtàkì jù níbi tá à ń lọ tá bá kúrò láyé, ayé yìí fúngbà díẹ̀ ni o. Ilé ayé yìí ò fúngbà díẹ̀ ni o. Ibi tá à ń lọ yẹn gangan ló ṣe pàtàkì o. Ìyẹn ò ní ọdún o, forever and ever ni o. Ibẹ̀ yẹn gangan ló yẹ ká múra ẹ̀. Ohun gangan ni. Ẹ má ṣe jẹ́ ká fi Ọlọ́run sílẹ̀. Ohun tó máa jẹ́ ká fi Ọlọ́run sílẹ̀ ní ọjọ́ ogbó kò ní dé bá wa lórúkọ Jésù o. Àǹtí karùn-ún ni wípé ká má sọ pé mo kúkú ti dàgbà, mi lè gbàdúrà púpọ̀ mọ́. Kéèyàn má ṣe mistake irú ẹ̀ o.
spiritual warfare kò fàyè fún retirement o. Kò sí pé mo ti retire pé mo ti ń gbàdúrà títí mo dẹ̀ ti pé 80 nsìn àdúrà wo mo dẹ̀ ti àkókò yẹn gan ló yẹ kéèyàn wá gbàdúrà o. Tẹ́ ẹ̀ bá ti ẹ̀ lè kúnlẹ̀ ẹ jókòó sórí àga kẹ́ máa bá Ọlọ́run sọ̀rọ̀ o. Àkókò yẹn gan ló yẹ kéèyàn gbàdúrà o. Sátánì ẹni ẹ̀gàn ẹni ẹ̀tàn ẹni ìyà ni o. Kò mọ̀ pé èèyàn ti dàgbà o. Kò mọ̀ o. Èèyàn láti gbàdúrà ká dẹ̀ make sure wípé àwọn ọmọ tọ́lọ́run fi fún wa gbogbo ká fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi kọ́ wọn. Torí ní ọjọ́ àjíǹde àwọn tó bá gba Jésù Kristi lèèyàn máa rí o. Èyí tí ò bá gba Jésù Kristi èèyàn ààyè ò lè rí mọ́ o. Ibòmíràn ló ń lọ. Ká gbàdúrà. Tá bá ti ń gbàdúrà àwọn ọmọ wa, àdúrà àkọ́kọ́ ni pé Olúwa fúnra rẹ̀ jèrè ọkàn àwọn ọmọ yìí. Fúnra rẹ̀ jèrè ọkàn wọn. Ìlérí yín ni Olúwa. Fúnra yín ẹ jèrè ọkàn wọn ọmọ wọn yìí. Ọgbọ́n tẹ máa fún mi tí màá fi bá wọn sọ̀rọ̀ strategy ni. Ọgbọ́n tẹ máa fún mi tí màá fi bá wọn sọ̀rọ̀. Ohun tẹ máa fi sí mi lẹ́nu tí màá bá wọn sọ tó máa jẹ́ kán lè gbọ́ tí wọ́n á lè gbọ́ ti yín. Olúwa ẹ fi sí mi lẹ́nu. Àgbàdúrà wa nìyẹn o. Àtàwọn ọmọ wa ká jẹ́ kó mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run kò sọ Ọlọ́run mìíràn o. Kò sí. Ẹni tó bá bá Ọlọ́run yìí ẹni tó bá fẹ́ jẹ ayé pẹ́ Ọlọ́run yìí ni kó bá rí o. Òun ni o. Á jẹ ayé ń bí á tún lọ jẹ ayé ní eternal life o. Ọlọ́run yìí ni. So ká má gbàgbé wípé ní ọjọ́ ogbó wa a láti máa gbàdúrà o. Kò sí retirement ní old age nípa àdúrà o. Ká dẹ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi kọ́ àwọn ọmọ wa. Ká jẹ́ káwọn ọmọ wa kán mọ̀ nípa Ọlọ́run tá fi gbogbo ayé wa tá fi sìn. Ẹ jẹ́ ká ka Psalm 71. Mo ti sọ fún wa pé àdúrà arúgbó ni. Tá bá dẹ̀ tún lọ ka Psalm 31 especially verse 1 to 3 ẹ máa rí pé nǹkan tí Dávídì fi tó kọ ní Psalm 71 ló mú ṣe gbàgbọ́ pé Dávídì ló kọ Psalm 71 verse 1 ó ní Olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀mí lé láé má ṣe jẹ́ kí a dààmú mi. Ìní pé Olúwa ìwọ ni mo ti fi ṣe ibi ààbò láti kékeré látìgbà tí mo ti mọ̀ ọ́. Ìwọ ni mo gbẹ́kẹ̀lé. Mi ò tún ní nǹkan mìíràn tí mo gbẹ́kẹ̀lé. Mi ò tún mọ ọ̀nà mìíràn. Ọ̀nà kan yìí náà nìkan ni mo mọ̀. O ò dẹ̀ jẹ́ kójú tì mí láti ìgbà èwe mi. So nígbà ọjọ́ ogbó mi má jẹ́ kí n dààmú. Má jẹ́ kí n rógun wàhálà. Ìwọ tó ti dì mí mú. Ìwọ tó ti jẹ́ ibi ààbò mi láti ìgbà tí mo ti mọ̀ ọ́. Nígbà tí wàhálà dé o yọ mí nínú ẹ̀. Kò sí bó ṣe lè gbógun wá. Ìwọ náà ló bá mi ṣẹ́gun. Ìwọ náà ló jẹ́ kí n wá dàgbà tí mo wà ní ọjọ́ ogbó mi ń sìn yìí. Lákòókò tí mo ti wá dàgbà yìí Olúwa má jẹ́ kí n dààmú. Má jẹ́ kí n rógun wàhálà. Má jẹ́ kí n dààmú. Nǹkan tí ó sọ ní verse 1 nìyẹn. Ìwọ ni mo ti fi ṣe ààbò mi. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Má jẹ́ kójú tì mí láé tí màá fi rí ẹ Jésù Kristi. Má jẹ́ kójú kó tì mí. Nǹkan tí Dávídì ń sọ nìyẹn. Ìyẹn ni wípé ẹni tó ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tí òun yà sọ́tùn tí kò yà sósì kò tún ní plan mí gbogbo ayé ẹ̀. Ọlọ́run nìkan ló fi gbẹ́kẹ̀lé. So ó lè sọ wípé Olúwa ìwọ ni mo ti fi ṣe ìgbẹ́kẹ̀lé o. Nítorí náà láé forever ni o. Má ṣe jẹ́ kí ojú má ṣe jẹ́ kó tì mí. Ní verse 2 ó wá sọ wípé gbà mí nípa òdodo rẹ o kí o sì mú mi kí o sì jẹ́ kí n yọ̀. Dẹ etí rẹ sí mi kí o sì gbà mí. Ó ní because God is a faithful God and he is righteous. Ṣùgbọ́n Dávídì níbí yìí kò sọ wípé gbà mí nípa òdodo mi o. Torí Dávídì mọ̀ pé òun ti ṣubú owó olódodo kankan mọ́ o. So Dávídì sọ wípé ṣùgbọ́n òdodo tọlọ́run ó dúró pa ni. Ó dúró ni. So Dávídì sọ wípé nípa ti òdodo rẹ ni kó ṣe gbà mí. Má ṣe nípa tòdodo mi. Ṣùgbọ́n nípa ti òdodo rẹ gbà mí Olúwa. Mú mi yọ̀ jẹ́ kí inú mi dùn. Mo fẹ́ yọ̀ jẹ́ kí n láyọ̀ nígbà ọjọ́ ogbó mi. Dẹ etí rẹ sí mi gbọ́ gbogbo àdúrà mi. Ohun tí mo fi ń gbàdúrà sí Olúwa tẹ́tí sílẹ̀ kó gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ. Gbà mí lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá.
torí ọ̀tá ti dìde lákòókò. Ṣe mọ̀ pé téèyàn bá ti dàgbà, téèyàn ò lè gbéra lọ bì kan, téèyàn ò lè sá lọ bì kan mọ́, ibi tó bá ti fìyàn sí lèèyàn máa jókòó sí. So Dáfídì sọ wípé ṣùgbọ́n mo mọ̀ pé mo lè gbàdúrà sọ́lọ́run, Ọlọ́run sì lè gbà mí. Ọlọ́run sì máa ń gba àwọn títí rẹ̀ lóòótọ́. Ní verse 3 ó wá ń sọ wípé ìwọ ni kí o ṣe ibùjókòó àpáta mi continually ni o, torí ìwọ ló ti ń ṣe látìgbà tí mo ti mọ̀ ẹ́. Ìwọ náà ni kó máa ṣe ibùjókòó àpáta mi o, ìyẹn ni pé ibi ààbò mi, ibi tí mo lè jókòó sí tí kò sí baba ńlá ẹni tó lè mì mí. Ibẹ̀ ó ní o, ìwọ ló ti ṣe, ìwọ náà ni kò dẹ̀ máa ṣe láéláé, continually ni, títí ni. Ìwọ ni kí o ṣe ibùjókòó àpáta mi, níbi tí èmi ò gbé máa rè nígbà gbogbo, tí màá máa sá lọ nígbà gbogbo. Ṣé ẹ mọ̀ pé orúkọ ẹ̀ strong tower ni? Tẹ́ bá ti sá sínú ẹ̀, tẹ́ bá ti sá sábẹ́ ẹ̀, ọwọ́ ọ̀tá kò lè rọ̀yàn. So Dáfídì sọ wípé ọ̀dọ̀ rẹ ni mo fẹ́ máa sá wá nígbà gbogbo, nínú ẹ̀mí ni o, mo fẹ́ máa wà ní ọ̀dọ̀ rẹ. Òun ni o, ìwọ ni àpáta ààbò mi. Ó ní nítorí pé ìwọ ti pàṣẹ láti gbà mí, tọ́lọ́run ti ṣèlérí pé màá gbà ọ́. Ó ti ṣèlérí fún wa pé òun ò ní fi wá sílẹ̀. Ó ní I will never leave you nor forsake you. Àbí kò ṣèlérí fún wa? Ó ti ṣèlérí fún wa. So Dáfídì sọ pé ìwọ ti pàṣẹ o láti gbà mí o. So nítorí ìwọ ni àpáta àti odi agbára mi. Ìwọ ni o. Ìlérí tọ́lọ́run ti ṣe fún Dáfídì nìyẹn. Ó dẹ̀ ṣe fún gbogbo wa náà wípé òun ni àpáta àti odi agbára wa. He is our rock and he is our refuge. Ìlérí tó ti ṣe sílẹ̀. So Dáfídì rán Ọlọ́run létí ìlérí tó ti ṣe ni wípé ìwọ ló ti ṣe, ó ti pàṣẹ, mo ti sọ wípé wàá gbà mí nítorí ìwọ ni àpáta àti odi agbára mi. Kò síbi tí mo tún fẹ́ lọ o, kò sọ́nà mìíràn. Ní verse 4 wá ń sọ wípé gbà mí Ọlọ́run mi lé ọwọ́ àwọn ènìyàn búburú, lé ọwọ́ aláìṣòdodo àti ìkà ọkùnrin. Ṣé rí verse 4 yìí ó lágbára o. Dáfídì ò sọ pé kọ́lọ́run gbà wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá tó wà níta o. Àwọn ọ̀tá community Ọlọ́run ni o. Household of faith ni o. Àwọn aláìṣòdodo, àwọn tẹ́ rò wípé tí wọ́n á sọ fún yín pé èèyàn Ọlọ́run ni wọ́n, tẹ́dẹ̀ rò pé èèyàn Ọlọ́run tí wọ́n á dẹ̀ súnmọ́ yín pẹ́kípẹ́kí, tó dẹ̀ jẹ́ wípé ìkà ènìyàn ni wọ́n, tó jẹ́ wípé ọkàn wọn jìnnà sí Ọlọ́run, tó jẹ́ pé iṣẹ́ ibi ló wà lọ́wọ́ wọn. Dáfídì sọ wípé gbà mí Ọlọ́run mi lé ọwọ́ àwọn ènìyàn búburú, lé ọwọ́ aláìṣòdodo, àwọn tán lódodo kankan àti ìkà ọkùnrin, nítorí pé mo gbẹ́kẹ̀lé ọ. Àwọn tí mi ò mọ̀, ẹ̀yin lẹ mọ̀ wọ́n Olúwa. Irú àwọn èèyàn búburú yìí Olúwa, ẹ gbà mí lọ́wọ́ wọn. Ní verse 5 ó wá ń sọ wípé nítorí ìwọ ni ìrètí mi o. Ìwọ ni, ṣe mọ̀ pé kò sí faith láìsí ìrètí. Ìrètí tí ò bá ti faith tí ò bá ti ní, ìgbàgbọ́ tí ò bá ti ní ìrètí kò ń ṣe ìgbàgbọ́. A gbọ́dọ̀ ní ìrètí pé báyìí lọ́lọ́run ṣe máa ṣe. Mo ní ìrètí, ọ̀rọ̀ Ọlọ́run ti sọ báyìí, ọ̀rọ̀ Ọlọ́run ti sọ báyìí. So ìrètí yẹn gangan là ń pè ní faith o. Ìrètí yẹn gangan là ń sọ pé èèyàn nígbàgbọ́. Tẹ́ẹ̀ bá sọ pé mo nígbàgbọ́ tó dẹ̀ ní ìrètí pé Ọlọ́run máa ṣe nǹkan yẹn, ò kì í ṣe faith. So Dáfídì sọ wípé nítorí ìwọ ni ìrètí mi o. Olúwa Ọlọ́run, ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi láti ìgbà èwe mi ni o. Kì í ṣe pé mo ṣẹ̀ ń fi ọ́ ṣe ìgbẹ́kẹ̀lé. Láti ìgbà èwe mi ni. Láti ìgbà tí Dáfídì ti wà nínú oko tó ti ń ṣọ́ ẹran, láti ìgbà náà lọ́lọ́run ló ti ń tọ́jú Dáfídì. Láti ìgbà yẹn lọ́lọ́run ti fi ọ̀nà rẹ̀ hàn Dáfídì. Láti ìgbà yẹn ni Ọlọ́run ti jẹ́ ìrètí fún Dáfídì. Gbogbo ìrètí tí Dáfídì nínú Ọlọ́run, gbogbo rẹ̀ lọ́lọ́run mú ṣẹ nínú ayé Dáfídì. Ó mú ṣe gbàgbọ́ pé Dáfídì ló kọ Psalm 71. Ó ní nítorí ìwọ ni ìrètí mi. Kì í ṣe pé nísìnyí ló ṣẹ̀ jẹ́ ìrètí mi. Ó ti jẹ́ ìrètí mi láti ìgbà èwe mi ni o. Olúwa Ọlọ́run, ìwọ ni mo dẹ̀ gbẹ́kẹ̀lé láti ìgbà èwe mi. Mi ò gbẹ́kẹ̀lé lòmíràn. Mi ì gbẹ́kẹ̀lé nǹkan kan mìíràn. Mi ò lọ lo nǹkan kan mìíràn rí. Ọlọ́run yìí nìkan láti ìgbà èwe mi. Òun ni mo fi ṣe ìrètí mi. Òun ni mo gbẹ́kẹ̀lé. Ní verse 6 ó wá ń sọ wípé ọwọ́ rẹ
lè a fi gbé mi dúró láti inú wá. Ṣé mọ̀ pé àìmọye oyún míì tó máa bàjẹ́, ọmọ wọn á lóyún èèyàn míì wọn tiẹ̀ níbi, but Dáfídì sọ pé láti inú ìyá òun wá lọ́lọ́run ti ń tọ́jú òun o, because ó possible kó oyún yẹn bàjẹ́ but kò bàjẹ́. Wọ́n bí Dáfídì, wọ́n dẹ̀ tún bí tán, oko ló lọ fi Dáfídì sí, kò gbé pẹ̀lú àwọn ọmọ tó kù àárín àwọn ẹranko bẹ́ẹ̀ ló ń sùn, bẹ́ẹ̀ ló ti ń jí. Ṣùgbọ́n lọ́run ó dẹ̀ dáàbò bo Dáfídì títí Dáfídì fi ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nínú ayé ẹ̀. So Dáfídì sọ pé àwọn ìdí tó ṣe ń gbé Ọlọ́run ga leléyìí tó ń sọ yìí o, wípé ọwọ́ rẹ, ọwọ́ Ọlọ́run yìí, ọwọ́ Ọlọ́run tó máa ń ṣe agbára, pé ọwọ́ rẹ yìí òun ló ti fi gbé mi dúró láti inú wá. Ọ̀tá ìbá ti pa Dáfídì, ṣé àwọn ìgbà tí láyọ̀nì wá ká lọ́lọ́run kọ́, kìnìún wá ti pa Dáfídì, àmọ̀tẹ́kùn wá káníkì ìṣọ́ Ọlọ́run, àmọ̀tẹ́kùn àti pa Dáfídì. Ó tún kúrò lórí, ó tún lọ fèsì Gòláyàtì, Ọlọ́run tún ṣẹ́gun fún. Sọ́ọ̀lù tún dìde, mọyì gbogbo ogun tó dìde fún Dáfídì, ṣùgbọ́n nínú gbogbo ogun yẹn kò sí kankan tí Dáfídì kú sínú ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí fáwa náà. Oore ọ̀fẹ́ Ọlọ́run la ṣe wà láyé o, kéèyàn kankan má rò pé òun máa ṣe ni o. Oore ọ̀fẹ́ ni o, pé a wà láyé, a dẹ̀ wà láàyè wa, a dẹ̀ wà lálàáfíà, ká fọpẹ́ fọ́lọ́run ni o. Ó tó láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So Dáfídì sọ pé ọwọ́ rẹ òun ni a ti fi gbé mi dúró láti inú wá. Ìwọ ni ẹni tí ó mú mi jáde láti inú ìyá mi wá. Ìwọ ni o. Nípasẹ̀ rẹ o ní ìyìn mi wà nígbà gbogbo, torí ìwọ tó ṣerú eléyìí fún mi. Ìwọ yẹn nìkan ó ní màá máa yìn o. Mi ò tún lè, kò séèyàn kankan tí mo máa yìn, kò ságbára kankan tó wà níbì kankan lẹ́yìn agbára Ọlọ́run. Ìwọ yìí nìkan ó ní ìyìn mi tọ́ sí. Jeremiah 17:14b. Jeremiah 17:14b sọ pé nítorí ìwọ Ọlọ́run, ìwọ ni ìyìn mi. Ọlọ́run nìkan ni ìyìn tèmi o. Ọlọ́run nìkan ló yẹ kó jẹ́ ìyìn gbogbo wa o, torí kò sẹ́ni tó lè sọ pé agbára kan báyìí, èèyàn kan báyìí ló ràn án lọ́wọ́, èèyàn kan. Ọlọ́run ni o. Bá a wà láyé, oore ọ̀fẹ́ Ọlọ́run ni o. Pé a tún wà nínú Kristi, oore ọ̀fẹ́ Ọlọ́run ni o, kì í ṣe pé èèyàn kankan mọ̀ ọ́n ṣe o. Ní verse 7 ó wá sọ wípé ó ní èmi dàbí ẹni ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ń give testimony ayé ẹ̀ sí ni o, ẹ̀rí ayé ẹ̀ ló ń sọ o. Pé my life is an example. Ṣé mọ̀, ayé mi àpẹẹrẹ ní Ọlọ́run máa ń ràn yàn lọ́wọ́. Lóòótọ́ ayé Dáfídì, àwọn èèyàn ń wò ó pé kí ni wọ́n mọ̀ pé Ọlọ́run ló wà lẹ́yìn Dáfídì. Ọmọ tí pé àwọn orúkọ ìyá ẹ̀ àtẹ̀mọ̀ bóyá ó níyà. Nínú oko ẹran darandaran, ọmọ darandaran ni, kò wá láti ilé ọba o, ṣùgbọ́n ó dẹ̀ di ọba, ó jọba lé Ísírẹ́lì lórí. Kò dúró ń bẹ̀. Ọba tó ti ṣe jù, tó popular jù, tó lówó jù láyé yìí, tàṣì máa ń sọ̀rọ̀ ẹ̀, Sólómọ́nì ni o, Dáfídì ló bí. Kò tẹ̀ wá dúró ń bẹ̀. Jésù Kristi gangan ọmọ bíbí Ọlọ́run, ọmọ Dáfídì ni. So Dáfídì sọ pé ayé òun gan wonder ló jẹ́ fún àwọn èèyàn. Gbogbo bóun ṣe máa lọ ń jagun tóun á dẹ̀ borí, tí ọwọ́ ọ̀tá ò dẹ̀ ká òun, pé ayé òun gan fúnra òun ó di ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni. Ó ní èmi dàbí ẹni ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ṣùgbọ́n ìdí tó ń ṣe jẹ́ ẹni ìyanu ni pé torí pé Ọlọ́run jẹ́ ààbò mi ni o. Torí pé Ọlọ́run jẹ́ ààbò mi tí ó lágbára ni o. Tí ò bá jẹ́ pé Olúwa fi ààbò bo Dáfídì, wọ́n á ti pa síbi tó ti ń tọ́jú ẹranko nínú igbó. Kò sẹ́ tó tiẹ̀ máa gbọ́ ń pa Dáfídì. Ẹ wò ó sìn, over 3,000 years a ṣe sọ̀rọ̀ ń pa Dáfídì. A sì máa sọ̀rọ̀ ń pa, nígbà tí Jésù bá dé, a sì máa sọ̀rọ̀ ń pa ẹ̀, tó Jésù máa jókòó sórí àga bàbá rẹ̀ Dáfídì o. Tá bá sì tún dé ọ̀run heaven, a sì máa sọ̀rọ̀ ń pa Dáfídì o. Ẹ wo iṣẹ́ ńlá tọ́lọ́run ṣe nu Dáfídì. Ṣáyé ọ̀wá jẹ́ ìyanu lóòótọ́ ni. Ayé mi yìn ọ́ lógo bàbá. Ayé mi yìn ọ́ lógo. Ṣé mọ̀, ayé wa yìn Ọlọ́run lógo lórúkọ Jésù o. Àwọn èèyàn á wo ayé wa, wọ́n á sọ wípé irú Ọlọ́run tá à ń sìn yìí, ó lọ́wọ́ náà kò ní wọ́n fẹ́ máa sìn. Dáfídì sọ pé ayé òun ó jẹ́ ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣùgbọ́n torí pé Ọlọ́run jẹ́ ààbò tí ó lágbára fún òun ni o, kì í ṣe pé òun mọ̀ ọ́ ṣe o. Kì í ṣe nítorí pé òun gùdù o. Torí pé Ọlọ́run jẹ́ ààbò tó lágbára fún òun ni ayé òun ṣe rí bí wonder sí àwọn ènìyàn. Ní verse 8 tó bá sọ pé
jẹ́ kí ẹnu mi kí ó kún fún ìyìn rẹ àti fún ọlá rẹ ní ọjọ́ gbogbo. Pé gbogbo ọjọ́ mi, nítorí pé o ti ṣerú àwọn nǹkan bí eléyìí fún mi Ọlọ́run. Ìwọ tó sọ ayé mi di ìyanu, ìwọ tó ṣọ́ mi ní gbogbo ìgbà tí gbogbo ìṣòro máa ń dé táwọn ọ̀tá máa ń dìde. Olúwa, jẹ́ kí ẹnu mi kí ó kún fún ìyìn rẹ àti fún ọlá rẹ ní ọjọ́ gbogbo ni o. Tí n bá kúrò láyé ibi tí màá tún rí ọ nínú ìgbà tí n bá pàdé ẹ ní eternal life, jẹ́ kí ahọ́n mi, ètè mi kó kún fún ìyìn rẹ ni. Mo fẹ́ fi gbogbo ayé mi mo fẹ́ máa yìn ọ́ ni, nítorí pé you have done a lot. Nǹkan t'Ọlọ́run ti ṣe nínú ayé òun, Dáfídì sọ wípé ó ti pọ̀ gan. So ní verse 9 ó wá sọ wípé má ṣe ṣá mi tì ní ìgbà ogbó. Ìyẹn wá ní a ṣì mọ̀ pé lásìkò tó ti dàgbà ni wọ́n kọ sáàmù yìí. Ó wá sọ wípé ìwọ tó ti ń ṣe ààbò fún mi láti ìgbà èwe mi wá, má mà ṣá mi tì nígbà ogbó. Nígbà tí mo bá ti darúgbó tí kò sí, tí gbogbo ẹ ti ṣe mọ̀, agbára yẹn kò rí bí ti tẹ́lẹ̀ mọ́, gbogbo nǹkan ò rí bó ṣe máa ń wà tẹ́lẹ̀ mọ́, kò sókìkí, kò sáriwo, ọba Dáfídì ò kò sí gbogbo ìyẹn mọ́. Dáfídì sọ pé lákòókò yẹn Ọlọ́run má ṣe ṣá mi tì, má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà tí agbára mi bá yẹ̀. Torí téèyàn bá ti dàgbà, ibi tó bá ti wù àwọn ọmọ, k'Ọlọ́run fún wa lọ́mọ gidi tán máa tọ́jú wa o. Ibi tó bá ti wù àwọn ọmọ náà máa lọ jùyàn sí. Èèyàn mìíràn wá máa lọ jù sí nursing home, wọn ní lọ wo ìyá yẹn ńbẹ̀, wọn ní lọ wo bàbá yẹn ńbẹ̀, ṣé ẹ mọ̀? Ṣùgbọ́n àwọn ọmọ tiwa máa tọ́jú wa lórúkọ Jésù. So Dáfídì sọ wípé ìwọ Ọlọ́run yìí nìkan, òun lèmi gbẹ́kẹ̀lé o. Ẹ wo Absalom tó fẹ́ràn jù nínú àwọn ọmọ ẹ̀. Kí ló ṣe fún Dáfídì? Nǹkan tó fàrònú Dáfídì ní ọjọ́ ogbó ẹ̀ gangan nìyẹn. Absalom tó fẹ́ràn jù nínú àwọn ọmọ ẹ̀ gangan, òun ló wá jẹ́ wàhálà fún Dáfídì ní ọjọ́ ogbó ẹ̀. Òun gangan ni ò jẹ́ kí Dáfídì gbádùn ọjọ́ ogbó ẹ̀, torí ó fẹ́ràn Absalom yẹn, ó fẹ́ràn ẹ̀ ní gidi. Láti ìgbà tán ti pa Absalom, Dáfídì ò ṣe Dáfídì mọ́. So ó kàn ń bẹ Ọlọ́run wípé ìwọ Ọlọ́run, agbára òun ti yẹ̀ lákòókò yẹn o, pé àfi ìwọ nìkan lòun wá ní o. Má ṣe ṣá mi tì nígbà ogbó mi, má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà tí agbára mi bá yẹ̀. Ní verse 10 ó wá sọ wípé ìdí tí mo ṣe ń gbàdúrà yìí, òun ni wípé àwọn ọ̀tá mi wọ́n sọ̀rọ̀ sí mi o. Ìdí tí mo ṣe ń gbàdúrà torí mo nílò ìrànlọ́wọ́ rẹ. Àwọn ọ̀tá mi wọ́n ń sọ̀rọ̀ sí mi. Àwọn tí ń ṣọ́ ọkàn mi wọ́n sì ń gbìmọ̀ pọ̀. Àwọn kan wà tán ń ṣọ́ ọkàn mi o, wọ́n ń gbìmọ̀ pọ̀. Ìyẹn ni pé wọ́n ti ń gbèrò láti ṣe oníbi. Nǹkan tí Dáfídì ń try àti sọ nìyẹn, pé àfi Ọlọ́run nìkan ló lè ràn òun lọ́wọ́. Ó ti ẹ̀ lágbára láti dojú ìjà kọ wọ́n. Kò tiẹ̀ sẹ́ni tó ní tó máa bá wọn jà. Ṣùgbọ́n òun mọ̀ pé Ọlọ́run yìí, òun ló máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní ẹni tí ò ní agbára lára. Wípé so Ọlọ́run, nítorí àwọn ọ̀tá mi ni o, wọ́n ti ń sọ̀rọ̀ sí mi o, wọ́n ti ń ṣọ́ ọkàn mi sí láti gbìmọ̀, wọ́n dẹ̀ ń gbìmọ̀ pọ̀ o. Nǹkan tó fẹ́ ṣe. Verse 11 ó ní wọ́n ń wí pé Ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀. Ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀ lórúkọ Jésù. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ báṣẹ́bà yẹn ó really affect Dáfídì, torí pé nígbà táwọn èèyàn rí yẹ̀yẹ́ ẹ̀ wípé ọmọ tó bí ló dìde ogun sí, ṣé ẹ mọ̀, tí gbogbo ẹ̀ dojú rú. Àwọn èèyàn mọ̀ pé ó dẹ̀ ẹ̀ṣẹ̀ sọ Ọlọ́run. So àwọn èèyàn ń sọ wípé àwọn ọ̀tá fẹ́ take advantage yẹn wípé Ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀, ṣèbó ti ṣẹ̀ sọ Ọlọ́run, ìjìyà iṣẹ́ ẹ̀ òun ló ń jẹ ní ọjọ́ ogbó ẹ̀. Ọlọ́run ṣàánú ni o. Òun láti sáfẹ́ṣẹ̀, ká sáfẹ́ṣẹ̀, kéèyàn má fẹ́ ẹ̀ṣẹ̀ ṣeré, kéèyàn má fi ṣeré. Ẹ̀ṣẹ̀ kan tí Dáfídì ṣẹ̀, wo gbogbo bó ṣe ní ìfẹ́ ti burúkú lórí ẹ̀. So ó ní àwọn ọ̀tá yẹn ti sọ pé Ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀, tá bá lọ bájà a máa win ilẹ̀, kò lágbára àti ìjà mọ́. Ọlọ́run tó dẹ̀ já lágbára fún, ó ti fi sílẹ̀ nítorí pé ó ti ṣẹ̀ sọ Ọlọ́run. Ayé ò ní rídìí wa lórúkọ Jésù. So wọ́n wí pé Ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀, ẹ lépa kí ẹ sì mú un ṣẹ́rí, nítorí kò sí ẹni tí yóò gbà á.
pé wọ́n ń sọ pé kò mà sí olùgbèjà òun mọ́, olùgbèjà òun mọ̀ ti fi òun sílẹ̀. Pé nítorí náà Ọlọ́run, mo mọ̀ pé ìwọ nìkan ló lè gbà mí, ìwọ nìkan ni. So ní verse 12 ó wá sọ pé Ọlọ́run má ṣe jìnnà sí mi o, má jìnnà sí mi rárá torí àwọn ọ̀tá yìí, torí mi tiẹ̀ lágbára àti dìde sí wọn, mi tiẹ̀ lè sá, gbogbo mo fẹ́ sá lọ, kò sí ẹ̀sìn strength yẹn mọ́. Ṣùgbọ́n ìwọ Olúwa tó bá ti jìnnà sí mi, ọkàn mi balẹ̀, ọkàn mi balẹ̀. Ọlọ́run má ṣe jìnnà sí mi, Ọlọ́run mi yára sí ìrànlọ́wọ́ mi, mo nílò ìrànlọ́wọ́ ní kíákíá. Olúwa yára sí ìrànlọ́wọ́ mi, yára yára. Ní verse 13 ó wá ń sọ wípé mo mọ̀ pé Ọlọ́run ẹ̀san ni ọ́ o, mo mọ̀ pé kò sẹ́ni tó máa fìyà jọmọ ẹ tó máa lọ láì jẹ̀yà o. So mo wá ń ké pe Ọlọ́run ẹ̀san, pé àwọn ọ̀tá tó ń plan ibi yìí tí wọ́n ń gbìmọ̀ pọ̀ láti pa òun, ó ní Ọlọ́run, nǹkan tí mo fẹ́ kó ṣe fún wọn ní pé jẹ́ kí wọn kí ó dààmú, kí a sì run wọn pátápátá, àwọn tí ń ṣe ọ̀tá ọkàn mi, gbogbo àwọn tó ń ṣe ọtí inú ọkàn mi, destiny ni bọ́lọ́run kan tọ́lọ́run fi fún mi láti fi ṣeṣẹ́ tí mo fi ń ṣeṣẹ́ yìí. Ipò tọ́lọ́run gbé mi sí ló kàn bí wọ́n nù, kó ṣe pé bí mo ṣẹ̀ wọ́n. David sọ pé Olúwa mo fẹ́ kó run wọn pátápátá, ó ní run wọn, jẹ́ kó dààmú, kí o sì run àwọn tí ń ṣe ọ̀tá ọkàn mi, kí a sì fi ẹ̀gàn àti àbùkù ká fi bọ àwọn tí ń wá ìfarapa mi. Gbogbo àwọn tó ń wá ìfarapa mi, Olúwa fi ẹ̀gàn àti àbùkù fi bò wọ́n, kí wọ́n lè mọ̀ wípé mo ní Ọlọ́run, mo ní Ọlọ́run tó máa ń gbèjà àwọn ọmọ rẹ̀, mo ní Ọlọ́run tí kò kì í dójú ti ọmọ rẹ̀, Ọlọ́run tó máa ń ríyàn nínú ẹkún, á dẹ̀ mú ẹkún yẹn, á dẹ̀ mú kúrò, á rí ni lẹ́kún, mú ẹkún kúrò ní, á dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn, á dẹ̀ sọ di ayọ̀. Mo ní Ọlọ́run yẹn, he still my backing. Nǹkan tí David ń sọ nìyẹn. Tó bá ṣe ìdájọ́ wọn, ẹ̀rù á ba àwọn tó kù, wọ́n á mọ̀ wípé Ọlọ́run ta ló pé ó ti kọ̀ sílẹ̀, àṣé kò kọ̀ sílẹ̀, Ọlọ́run má ṣe wà ń bẹ̀ fún un, pé kan tí mo fẹ́ kó ṣe fún wọn nìyẹn. Ní verse 14 ó ní ṣùgbọ́n èmi yóò máa retí nígbà gbogbo ni o, continuously ni o, mo máa retí nígbà gbogbo ni. Mo sọ fún wa pé ìgbàgbọ́ tí ò bá ti sí ìrètí kò ń ṣe ìgbàgbọ́. David sọ pé mo máa retí nígbà gbogbo torí mo mọ̀ pé ó máa ràn mí lọ́wọ́ Olúwa, mo dẹ̀ mọ̀ pé ó máa ṣèdájọ́ àwọn ọ̀tá yìí. Ṣé mọ̀, kì í ṣe pé kéèyàn kàn gbàdúrà, kéèyàn má ní hope, kó má ní retí ẹ̀. Tá bá gbàdúrà pé Olúwa mo fẹ́ kó ṣèdájọ́, a láti máa retí ẹ̀ pé Olúwa ìdájọ́ náà, mo ti ké pè ní pé kẹ́ ṣèdájọ́ àwọn ẹni bí Olúwa ṣèdájọ́ wọn. Mo nígbàgbọ́, mo ń retí Olúwa, mo ń retí àkókò ẹ̀san wọn, àkókò ẹ̀san yẹn ó ti tó, Olúwa ṣèdájọ́ wọn. Nǹkan tí David ń sọ nìyẹn. Ó ní ṣùgbọ́n èmi yóò máa retí nígbà gbogbo. Mo máa retí ni o, kì í ṣe pé mo kàn gbà á lásán ni o. Mo ń dúró, mo fẹ́ rí bẹ́ẹ̀ ṣe máa deal pẹ̀lú wọn. Èmi yóò máa retí nígbà gbogbo. Èmi ó sì máa fi ìyìn kún ìyìn. Mo máa fi ìyìn kún ìyìn ni o. Èyí tí mo ṣe yìnyín tẹ́lẹ̀ yẹn gan ṣì kéré. Mo tún máa fi ìyìn kún ìyìn ni láti máa yin Ọlọ́run yìí, nítorí mo mọ̀ wípé Ọlọ́run yóò máa gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ní verse 15 ó wá sọ wípé ẹnu mi yóò máa fi òdodo rẹ àti ìgbàlà rẹ hàn ní ọjọ́ gbogbo. Nǹkan tó yẹ kí gbogbo wa máa ṣe nìyẹn o. Ẹnu wa kó máa fi òdodo Ọlọ́run àti ìgbàlà rẹ̀ hàn, ká lè máa fi sọ fáwọn ènìyàn, ká ròyìn iṣẹ́ Ọlọ́run, ká ròyìn iṣẹ́ Ọlọ́run, ká sọ ń pa àwọn èèyàn ń pa òdodo rẹ̀. Ó ní èmi kò ṣáà mọ iye rẹ̀, torí pé àwọn nǹkan tọ́lọ́run tiẹ̀ ti ṣe nínú ayé mi, o David ń sọ, àwọn nǹkan tọ́lọ́run ti ṣe nínú ayé mi ó tiẹ̀ ti pọ̀ jù. Mo mọ̀ pé Ọlọ́run yìí, mo mọ̀ pé olódodo ni. Mo mọ̀, èmi fúnra mi ti experience ẹ̀ ní gbogbo ayé mi wípé Ọlọ́run yìí olódodo ni. Ọba tó dẹ̀ máa ń gbààyàn là ni. Kò ṣe Ọlọ́run tó máa ń dojú ti àwọn tó ń sìn. Ẹ rántí Ọlọ́run tí Elijah ní kán pè lórí mọ́ńtẹ̀ kìíní tó sọ pé àbóyá ẹ kégbe bóyá Ọlọ́run yín ń sùn, bóyá ó ń sùn ni, ẹ pariwo sókè dáadáa, ẹ jí Ọlọ́run yín. Ọlọ́run tiwa ò kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó máa ń finá dáhùn àdúrà ni. Tá bá ti ké pe Ọlọ́run ó máa ń dáhùn ni. So David sọ wípé
ẹnu mi yóò máa fi òdodo rẹ hàn àti ìgbàlà rẹ, torí ó máa ń gbàyàn là. Ẹni tó bá gbàlà ó máa ń gbà á là tán pátápátá ní ẹ̀kí ní abandon project. Ọlọ́run ò ṣe nǹkan dé àfòpó fi sílẹ̀, ó máa ń parí rẹ̀ ni. So pé òdodo rẹ ó pọ̀ o, righteousness yẹ kò ṣeé sọ tán o, mi ì lè ká o, mi ì mọyé rẹ o, ṣùgbọ́n bí tí bá lè sọ dé mo máa sọ fún àwọn èèyàn, mo máa sọ fún àwọn èèyàn. Ní verse 16 ló wá sọ pé èmi ò wà ní agbára Olúwa Ọlọ́run, èmi ò máa da ọ̀rọ̀ òdodo rẹ sọ, máa dá ọ̀rọ̀ òdodo rẹ sọ, àní tìrẹ nìkan, kò sí òdodo kankan níbòmíràn ju òdodo Ọlọ́run lọ. Tí àwọn kan bá sọ pé lágbára kan wà níbì kan pé olódodo, irọ́ ni. Tí Sátánì bá sọ pé òun lè ṣe nǹkan kan, irọ́ ni. Ṣùgbọ́n Ọlọ́run yìí mo mọ̀ pé òun nìkan ni olódodo. So nínú agbára Ọlọ́run yẹn ni màá máa fi sọ̀rọ̀ òdodo Ọlọ́run fún àwọn ènìyàn. Màá jẹ́ kí àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn mi, màá jẹ́ kó mọ̀ nípa òdodo Ọlọ́run. Gbogbo ayé ó ní màá ròyìn Jésù fún o. Oore tó ṣe fún mi ò pọ̀ mélè sọ. Ògo ni fún ọ o ìwọ ẹlẹ́dà mi o. Ó ṣé o, ẹ ṣé o bàbá. Verse 17 ó sọ pé Ọlọ́run ó ní ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, ó ti fi ọ̀nà rẹ hàn mí, mo ti mọ̀ ọ́ láti ìgbà èwe mi wá. Mi ì ṣe ẹni tó ṣẹ̀ wá gbàgbọ́ ní lọ́sàn-án gangan. Láti ìgbà èwe mi ló ti kọ́ mi o, tí mo dẹ̀ ti mọ ọ̀nà rẹ, àti di ìsinsìnyí ni èmi ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Pé ní ọjọ́ ogbó mi yìí mo dẹ̀ sì ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. What a beautiful testimony. Bó ṣe yẹ kí ẹ̀rí gbogbo wa ṣe rí nìyẹn lágbára Ọlọ́run. Pé láti ìgbà èwe mi ló ti kọ́ mi, ni mo dẹ̀ ti ń tọ̀ ọ́ lẹ́yìn, mi ìyà sọ́tún, mi ìyà sósì. Òpó Ọlọ́run yìí nìkan ni mo dì mú títí dé ọjọ́ ogbó mi báyìí. Mo sì ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Wow. Níbi tí àwọn kan ti máa sọ̀sọ́kúsọ lẹ́nu, Dáfídì sọ pé mo sì ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ, torí ó pọ̀, kò ṣeé sọ tán. Nǹkan tó ń pè ní spiritual legacy nìyẹn o. Tóyìnbó bá sọ pé bàbá wọn fi spiritual legacy fún wọn, nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn o. Nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn o, kéèyàn fi spiritual legacy sílẹ̀ fún àwọn ọmọ. Dáfídì sọ wípé ní ọjọ́ ogbó mi mo sì ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ ni. Mo sì ń sọ pé kò sọ Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ, ìwọ nìkan ni Ọlọ́run òtítọ́, ìwọ nìkan lọ́lọ́run òdodo. Verse 18 ó ní pẹ̀lúpẹ̀lú nígbà tí èmi di arúgbó tán tí mo hewú ó ní Ọlọ́run má ṣe kọ̀ mí títí èmi ó fi ipa rẹ hàn fún ìran yìí àti agbára rẹ fún gbogbo àwọn ará ẹ̀yìn. Ipe nígbà tí mo tiẹ̀ ti di arúgbó báyìí, tí mo tiẹ̀ ti hewú, ó ní Ọlọ́run má mà kọ̀ mí o, torí mo sì máa fi ipá rẹ hàn, mo máa sọ fún àwọn ìran, gbogbo ìran tó bá ṣe ń bọ̀ ni mo sì máa sọ fún o nípa Ọlọ́run yìí, nípa agbára Ọlọ́run yìí fún àwọn tó ń bọ̀, kí wọ́n lè mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run kò mà sọ Ọlọ́run mìíràn. Ẹni tó bá gbọ́n Ọlọ́run yìí ni kó bá ṣe o. Nígbà tí Solomon ṣe gbogbo ìranù tó ṣe tán, David kí ló fẹ́ fi conclusion ẹ̀ ní pé ẹni tó bá gbọ́n ó ní kó bẹ̀rù Ọlọ́run. Ó ní òun ti rí gbogbo nǹkan, òun dẹ̀ wá rí pé gbogbo nǹkan tó wà láyé ìta ń lé, ó ní is vanity upon vanity. Ó ní ẹni tó bá gbọ́n ó ní kó di Ọlọ́run yìí mú, kó bẹ̀rù ẹ̀. Ó ní ó ti tán o, ẹni tó gbọ́n nìyẹn. Ẹni tó bá ti ṣe nǹkan míì kò gbọ́n, ọ̀dẹ̀ ni o. Ó ní ẹni tó bá gbọ́n kó di Ọlọ́run yìí, kó ya dì í mú ni o, kó bẹ̀rù Ọlọ́run. Ẹni tó gbọ́n nìyẹn, torí ó rí fóònù ẹ̀ nígbà tó ti dàgbà, ó rí àwọn àṣìṣe tó ṣe ló ṣe ń sọ bẹ́ẹ̀. So David sọ wípé tí mo ti darúgbó, tí mo dẹ̀ sì ń fi ewú lórí yìí, Ọlọ́run má ṣe kọ̀ mí o, bó ṣe máa fi ipá rẹ hàn. Àwọn ìyá wa ní Olúwa wọ́n sẹ́ndì fídíò kan sí mi. Ìyá yẹn ó ti over 100 years old o, níbàdàn ni o. Ìyá yẹn ó sì lọ ń ṣe ìyìn rere, ló sì ń wàásù káàkiri. Ó sì lọ ń wàásù káàkiri, bẹ́ẹ̀ lára ẹgbẹ́ dúró dáadáa. Ó dẹ̀ sì lọ ń wàásù káàkiri. Àwọn ẹlẹ́ tó ń bí pé ẹ̀dẹ̀ sì ń wọ mọ́tò ní mú láti kéde iṣẹ́ tó rán mi iṣẹ́, mú láti kéde, mú láti ṣe iṣẹ́. What a beautiful life.
what a beautiful life. Nǹkan tí Dáfídì sọ pé òun fẹ́ máa ṣe nìyẹn o, pé nígbà tóun tiẹ̀ ti hewú yìí òun sì fẹ́ máa sọ̀rọ̀ òdodo Ọlọ́run ni o, òun fẹ́ máa jẹ́ kí àwọn tó ń bọ̀ èèyàn míì sí ayé ẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ tí ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run wọn àmọ́ fẹ́ gbọ́jàre ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o, gbogbo ẹ̀ ló ní strategy. Olúwa àwọn ọmọ yìí wọ́n láti mọ̀ yín, àdúrà wa nìyẹn, wọ́n láti mọ̀ yín, kí ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà, ẹ kọ́ mi lọ́nà tí mo fẹ́ gbé gbà. Àtèmi àti gbogbo ilé mi a máa sin Ọlọ́run ni o, àtèmi àtàwọn ọmọ mi a máa sin Ọlọ́run. Wọ́n ní mo mọ Abraham, ó ló máa jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹ̀ kan sin òun. Can God say that about you? Sọlọ́run lè sọ bẹ́ẹ̀ nípa tiwa, àbá ń bẹ̀rù àtẹ̀sí báwọn ọmọ wa sọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣé ẹ mọ̀? Dáfídì sọ pé ní tòun o, ní ọjọ́ ewu òun tóun ti wà lórí òun, ó sì máa sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run ni o. Ní verse 19 ó wá sọ wípé Ọlọ́run òdodo rẹ̀ ga jọjọ, òdodo rẹ̀ ga jọjọ pẹ̀lú ẹni tí ó ti ń ṣe nǹkan ńlá. Ọlọ́run yìí lọ́ba tó máa ń ṣe nǹkan ńlá. Ọlọ́run ta ló dàbí ìwọ? Kò sẹ́ni tó dàbí ìwọ Ọlọ́run, kò sẹ́ni tá lè fi ọ́ wé. Ṣé kò ṣe kan ńlá nínú ayé Dáfídì ni? Ẹni tí ò wá láti ilé ọba kó dẹ̀ di gbogbo ọba Ísírẹ́lì, ó di gbogbo ikọ̀. Ṣe pé bóyá wọ́n kàn fún tribe méjì o, gbogbo Ísírẹ́lì. Ọmọ ọba ló fẹ́ o, ọmọ Sọ́ọ̀lù ló fi kọ́kọ́ fi ṣèyàwó o, ọmọ tó yẹ pé ọmọ darandaran ni, ọmọ tó ń fi sínú oko pé tán bá lè pa ẹ̀bẹ̀ kan pa ẹ̀ àti àgbórúkọ ìyá ẹ̀ bóyá kò tiẹ̀ ní ìyá. But yet Ọlọ́run nínú àánú rẹ̀, Ọlọ́run dẹ̀ ṣe iṣẹ́ ìyanu, ó dẹ̀ ṣe nínú ayé Dáfídì. So ní verse 20 ó wá sọ pé ìwọ tí o fi iṣẹ́ ńlá àti kíkàn hàn mí. Ọlọ́run yìí iṣẹ́ ńlá. Dáfídì sọ pé mo rí iṣẹ́ ńlá rẹ̀ Olúwa, mo rí títóbi rẹ̀, mo rí. Ìwọ náà ló máa sì tú mi jí níbi tí mo wà yìí o, torí àkókò tí Dáfídì fi ń sọ gbogbo nǹkan dáadáa ń pa Ọlọ́run yìí. Dáfídì wà ní ìṣòro o, ó ti rẹ̀ Dáfídì o, but pẹ̀lú bó ṣe rẹ̀ tó bẹ́ẹ̀ Dáfídì sì ń gbé orúkọ Ọlọ́run ga. Bẹ́ẹ̀ Dáfídì sì ń sọ wípé ìwọ tí o fi iṣẹ́ ńlá àti kíkàn hàn mí ni yóò sì tún tú mi jí, yóò sì tún mú mi sọ sí òkè. Ó máa tún mú mi níbi tí mo wà ńlẹ̀ẹ́lẹ̀, ó máa tún gbé mi sókè láti ọ̀gbun ilẹ̀ wá. Ìwọ náà ló máa gbé mi sókè. And at the same time ó dẹ̀ ń sọ̀rọ̀ eternal life náà. Ó ń sọ̀rọ̀ pé nígbà tóun bá tẹ̀dẹ̀ wá kú, tóun bá tiẹ̀ wà ní ọ̀gbun ilẹ̀ yẹn, Olúwa sì máa mú òun sókè níbẹ̀. Resurrection ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀, àjíǹde, mo sì máa mú mi sókè. Èmi ò ń ṣe ẹni tó máa jìn sínú ilẹ̀ nítorí pé mo láti bọ́ lọ́run jọba. Nǹkan tí Dáfídì ń try àti sọ nìyẹn. Ó ń combine táyé ń bí àti ti eternal life méjèèjì òní Dáfídì ń sọ pọ̀ tó ń sọ papọ̀ ní verse 20. So ní verse 21, my favourite verse nìyẹn nínú Bible. Ó ní Olúwa ìwọ ó sọ ọlá mi di púpọ̀, ìwọ sì tù mí nínú níhà gbogbo. Ṣé níhà gbogbo kó má síbì kan tó máa kù ní gbogbo ọ̀nà nínú ayé wa. Olúwa tù wá nínú lórúkọ Jésù. Kó má sí pé ibi báyìí ló kù sí, kó má sí pé ọmọ kan báyìí ọ̀rọ̀ owó yìí nìkan ni, ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ara nìkan ni, àìsàn ni. Dáfídì sọ pé Olúwa má ṣe nǹkan kó fi kan sílẹ̀. Gbogbo ẹ̀ pátápátá ní gbogbo ọ̀nà ni kó tù mí lára títí tí màá fi rí ojú rẹ̀. Tù mí lára, ṣẹ́gun gbogbo ọ̀tá, jẹ́ kí n ní àlàáfíà, jẹ́ kí n ní ìsinmi, tù mí lára ní gbogbo ọ̀nà. Very powerful verse. 22 ó wá sọ pé èmi ó sì fi ohun èlò orin yìn ọ́. Dáfídì ti dàgbà o, ó dẹ̀ ṣe sọ wípé mo sì máa fi ohun èlò orin tí mo fi yìn ọ́ nígbà tí mo wà ní èwe, mo sì máa fi ohun èlò yẹn, mo sì máa fi yìn ọ́ pẹ̀lú àti òtítọ́ rẹ Ọlọ́run mi. Ìwọ ni èmi ó máa ń fi dùùrù kọrin sí, ìwọ ẹni mímọ́ Ísírẹ́lì. Ìwọ ẹni mímọ́ Ísírẹ́lì, ìwọ Ọlọ́run Ísírẹ́lì nìkan, ìwọ Ọlọ́run tí ò lábàwọ́n, ìwọ nìkan
ni màá máa fi ìyìn mi fún. Mo sì ṣe máa fi ohun èlò mi, mo sì máa fi ìyìn ọ́ ni lọ́jọ́ ogbó mi. Ẹ ṣe orí Daddy Adébóyè almost 84 years old. Ẹ máa rí tambourine wọn kò kì í kúrò lọ́wọ́ wọn. Wọ́n máa ń rìn pẹ̀lú tambourine ni. Still praising God. Still praising God. Ní verse 23 ó wá sọ wípé ètè mi yóò yọ̀ gidigidi. Ètè mi á tiẹ̀ máa yọ̀ nígbà tí n bá yìn ọ́ ni. Ṣé mọ̀? Tí n bá ń gbé Ọlọ́run ga, ètè mi á máa yọ̀ gidigidi ni. Nígbà tí mo bá ń kọrin sí ọ àti ọkàn mi tí ìwọ ti rà padà. Nítorí ìwọ Ọlọ́run, ìwọ ló ra ọkàn mi padà. Ó tiẹ̀ jẹ́ pé ìyẹn nìkan ó tó láti máa yin Ọlọ́run lógo. Ó tó, ìwọ ló rà mí padà. Ètè mi á máa yọ̀ gidi ni nígbà tí mo bá ń kọrin sí ọ. Ní verse 24 wá sọ wípé ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ títí lé ọjọ́ gbogbo. Ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ títí lé ọjọ́ gbogbo. Nítorí tí wọ́n dààmú, a sì dojú ti àwọn tí ń wá ìfarapa mi. Ṣé pé mo sọ fún wa pé Dáfídì ní ìrètí pé Ọlọ́run máa ṣèdájọ́ àwọn tó ń ṣeṣẹ́ ibi sí òun, pé Ọlọ́run máa ṣèdájọ́ wọn. Dáfídì wá sọ pé ní verse 24 yẹn ni pé mo ti rí o, Olúwa pé ó ti ṣèdájọ́ wọn. Ó ní nítorí náà ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ títí láéláé ní o. Ní ọjọ́ gbogbo ni màá máa sọ̀rọ̀ òdodo rẹ. Nítorí tí àwọn ọ̀tá mi gbogbo wọn ti dààmú, a sì ti dójú tì wọ́n, gbogbo wọn ojú ti gbogbo àwọn ọ̀tá wa, gbogbo àwọn tó ń wá ìfarapa wa. Olúwa ti pa wọ́n run, Olúwa ti dì pẹ̀lú wa ló ń jẹ́ bẹ́ẹ̀. Dáfídì sọ pé ohun tó kàn kò fáwa ní pé ká kàn máa yin Ọlọ́run ni. Ahọ́n wa kó máa ròyìn òdodo Ọlọ́run ní gbogbo ọjọ́ wa. Ẹ jẹ́ conclude pẹ̀lú Hébérù orí 9 ẹsẹ̀ 17. Hebrews 9 verse 27. Ó ní níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ni o. Gbogbo èèyàn ni o, kò sọ pé ẹni tó gba Ọlọ́run àbí ẹni tí ò gba. Gbogbo èèyàn tọ́lọ́run dá òun láti fi lélẹ̀ fún pé ọjọ́ kan wà o tó tá ń pè ní ọjọ́ ìdájọ́. Kò sẹ́ni tó lè lẹ̀ o. Kò sí o. Lọ́jọ́ ìdájọ́ yẹn, oníkálùkù máa dúró níwájú Ọlọ́run. A máa ṣí ìwé náà fún ọ. Báwo lo ṣe lò ó? Ìgbésí ayé rẹ ó rè bó ṣe lò ó leléyìí o. Olúwa wá ṣèdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bó ṣe lo ìgbésí ayé ẹ̀. Kò sí oore ọ̀fẹ́ pé Olúwa nǹkan báyìí ni ṣe mo ṣiṣẹ́ fún ọ. Kò sí oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ o. Ó kàn máa gbé síwájú oníkálùkù ni bó ṣe lo ìgbésí ayé rẹ leléyìí. Ìdájọ́ mi òun leléyìí. Ẹni tó bá gbọ́n kó gbọ́ ohun tí Ọlọ́run sọ. Kò sí ìrònúpìwàdà nínú isà òkú o. Kò sí pé ìgbà tó bá kú tán mo máa bẹ Ọlọ́run. Kò sí ìrònúpìwàdà ní isà òkú o. Nígbà tá a ti wà níbí lèèyàn ti lè ṣe o. Mo sọ fún wa pa bàbá kan bàbá yẹn ti darúgbó, ó fẹ́ lọ síbi tí àgbà ń lọ. Ó wá gbé lọ sí hospital, ọmọ ẹ̀ ò fẹ́ kó kú. Ṣé ẹ mọ̀ kò sí bí èèyàn ṣe lè darúgbó tó ọmọ èèyàn kì í fẹ́ kéèyàn kú. Àwọn ọmọ ẹ̀ méjèèjì wọ́n wá kí. Eléyìí tó fẹ́ràn bàbá yẹn gangan ju òun làbúrò. Bàbá wa sọ fún wọn pé ẹ má ṣe wàhálà, òun ti ṣe tán, òun ti ń lọ, òun tiẹ̀ ti rí ọ̀nà, òun ti ń lọ, òun ti ń kọrin ayọ̀, inú òun ti ń dùn. Pé ẹ má dáhùn dúró, òun ti ń lọ, òun ti ṣe nǹkan tó yẹ kóun ṣe, àkókò òun ti tó. Ó wá sọ pé òun kàn fẹ́ kí wọn ni. Ó sọ fún àgbà, ó ló dàárọ̀. Ó sọ fún àbúrò, ó ló dìgbò ṣe, bye bye. Àbúrò wa ní irú kíkì wo nìyẹn lẹ fẹ́ kí wa? Ẹ sọ fẹ́ gbọ́n mi pé ó dàárọ̀. Ẹ wá sọ fún òun pé ó dìgbò ṣe, kí ni ìtumọ̀ yẹn? Ó ní torí nǹkan tó ti yàn ni. Sórí ẹ̀gbọ́n ẹ àtúnbí ni. So láàárọ̀ ọjọ́ àjíǹde mo máa rí ẹ̀gbọ́n ẹ. Ṣùgbọ́n ìwọ nǹkan tó ti yàn níbi tó ń lọ, a lè pàdé ra, a lè ríra mọ́. Àbúrò ní nǹkan tó bá jẹ́ káàbúrò gan ronú láti lọ gba Jésù Kristi nìyẹn. So orí ọ̀fẹ́ wà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu mi o. Ẹni tí a bá ti kọ orúkọ ẹ̀ sínú ìwé ìyè, ẹni tó orúkọ ẹ̀ bá ti sí ń bẹ̀ kó máa sire méèkì ẹ o. Ọ̀nà méjì péré ni o. Ọ̀run tó dáńbí tọ́lọ́run wà àti ibi tí Sàtánì wà kò pé mẹ́ta. Ibì kan lèèyàn máa lọ́nu méjèèjì. Ṣùgbọ́n Ọlọ́run ò kì í fipá múyàn.
ó fún wa lórí ọ̀fẹ́. Ó ní I put before you life and death ní o fúnra ẹ kó yàn. Ìwọ ni kó yàn o. Tó bá fẹ́ yàn ìyè ó wà lọ́wọ́ ẹ. Tó bá dẹ̀ jẹ́ pé ibi kejì ló fẹ́ yàn ó wà lọ́wọ́ ẹ. Ṣùgbọ́n gbogbo wa la máa wà níwájú rẹ̀ lọ́jọ́ ìdájọ́. Kò sẹ́ni tó máa miss ẹ o. Kò sí pé everybody ni àti pastor àti babaláwo gbogbo wa la máa jọ wà níwájú ẹ̀ lọ́jọ́ ìdájọ́ o. Ó sì máa dá oníkálùkù ní ẹjọ́ bó ṣe lo ìgbésí ayé rẹ̀. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, tó fẹ́ sọ wípé Dáfídì sọ pé nígbà tóun bá tún ṣe tán nínú ọ̀gbun ó lóun sì mọ̀ pé Ọlọ́run sì máa sọ òun sókè. Ìyẹn ni pé mo sì máa reign pẹ̀lú Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ. Báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ? Olúwa máa béèrè o. Olúwa máa béèrè o. Tó bá fẹ́ gba Jésù Kristi ó fẹ́ ṣe àtúnṣe. Ìwọ fúnra ẹ tiẹ̀ ti rí pé Sátánì yìí ẹni ẹ̀tàn ni, kò sóòótọ́ kankan lẹ́nu ẹ̀. Mi ò fẹ́ jẹ̀yà gbogbo ìyà tó ń jẹ fún Sátánì bí kò tún máa lọ jẹ́ lọ́run again. Pé rárá ò fẹ́ jẹ̀yà láyé kó tún lọ jẹ̀yà lọ́run. Gba Jésù Kristi bọ́lọ́run rẹ làjà aláàánú ni a sì gbà ọ́. Á dẹ̀ pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, á dẹ̀ parẹ́, á dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní kọ́mọ́ṣọ̀n ti tiẹ̀ lọ́jọ́ náà. Á dẹ̀ tún ríra ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Tó bá fẹ́ gba Jésù Kristi àbò ti gba Jésù Kristi tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo ìṣòro dé ó ti wá bòmíràn lọ. Ṣé gbọ́ tẹsímọ́nì Dáfídì? Ó ní láti ìgbà èwe ó lóun ò yá sí bòmíràn o. Ó lọ́lọ́run yìí nìkan ó ní ààbò òun. Ó nìkan ló ń dúró tì ó. Ó nìkan ní ìrètí òun. Ó lóun ò ní ìrètí sí bòmíràn. Irú ẹ tó fẹ́ bọ́lọ́run jọba nìyẹn o. Ẹni tó ń sá káàkiri ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín kó máa lọ́bi kankan kó máa lè bọ́ Ọlọ́run rìn. Ọlọ́kànkan ẹni tó dúró ṣinṣin ó ní o. Òun ló lè bọ́ Ọlọ́run ló lè bàjọba o. So bóyá o ti backslid ní o àbí o ṣe fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ o, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kúkú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Tó bá gbàgbọ́ nínú ọkàn rẹ lóòótọ́ pé bí Jésù Kristi ṣe jíǹde nínú òkú nínú àárọ̀ ní ọjọ́ àjíǹde pé ìwọ náà fẹ́ bá Jésù Kristi jíǹde tó dẹ̀ gbé àgbélébù rẹ tó ń tẹ̀lé Jésù tó fi gbogbo wàhálà ayé yìí tó fi sílẹ̀ tí Jésù Kristi wá di láńlọ́ọ̀dù ẹ tó yẹ pé gbogbo nǹkan tó ń ṣe nípasẹ̀ ti Jésù Kristi ni wọ́n á kọ orúkọ ẹ síwèé ìyè wọ́n á dẹ̀ máa kọ́ mansion ti tiẹ̀ lọ́jọ́ náà àáríra ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Thank you. God bless you all in Jesus' name.